ẹ mọ̀ tó kù dédé àkókò yìí ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ káàbọ̀ sórí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó fi kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwọn òkè ti ń sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pé pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ eléyìí tó ń jáde lẹ́nu wa o ẹ káàbọ̀ sórí ìkànnì Jígí Alára fún ti àkókò yìí orúkọ ọmọ báyìí ní ìjánu ọmọ Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o orúkọ òun ò tí ì yí padà ẹ máa bá mi ká lọ èmi ò sọ̀rọ̀ tàbùkù Olúbàdàn o ọmọ ni mo jẹ́ sí ọba Ràsídì Ládọjà Báyọ̀ Adélabú ló ti sọ̀rọ̀ síta o lẹ́yìn tí wọ́n ní ó sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ sí Olúbàdàn nítorí òṣèlú lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn kan kà pé mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti ohun àmúṣagbára tẹ́lẹ̀ Adébáyọ̀ Adélabú ti bu ẹnu àbùkù lu Olúbàdàn tìlú Ìbàdàn ìròyìn náà sọ pé níbi ìpàdé ọ̀rọ̀ òṣèlú kan báyìí eléyìí tó wáyé lágbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn gúúsù Ìbàdàn ni wọ́n ní Adélabú ti sọ fún àwọn tó wà níbẹ̀ pé Olúbàdàn ìlú Ìbàdàn ọba Ràsídì Ládọjà tó fìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wà nídìí bí ẹgbẹ́ òṣèlú APC ṣe kùnà o láti borí lásìkò ìdìbò gómìnà tó wáyé lọ́dún 2019 ọ̀rọ̀ yìí ti fa ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà eléyìí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn ilẹ̀ Ìbàdàn máa fi ẹ̀hónú hàn ránṣẹ́ sí mínísítà tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ àbùkù sí Olúbàdàn ju ẹnu rẹ̀ lọ báwo lọ̀rọ̀ tí Adélabú sọ gan-an ṣe jẹ́ ọ̀rọ̀ nípa ẹni tí yóò ṣojú fún ẹgbẹ́ òṣèlú APC lásìkò ìbò gómìnà tó ń bọ̀ lọ́dún 2027 ti ń gbéná sójú díẹ̀díẹ̀ báyìí o pẹ̀lú bí gbogbo àwọn olùdíje ṣe ń gbìyànjú láti jẹ́ kí wọ́n wọ̀ lọ́kàn aráàlú gẹ́gẹ́ bí ẹni tó yẹ èyí sì ti wá ń fa ọ̀pọ̀lọpọ̀ gbọ́ngbọ̀ngbọ́n àti ìfàǹfà lágbo òṣèlú ẹgbẹ́ òṣèlú náà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ìròyìn tó jáde níbi ìpàdé òṣèlú tí Adélabú ti sọ̀rọ̀ náà ni wípé ó fi ẹnu sọ̀kù ọ̀rọ̀ sí Olúbàdàn tìlú Ìbàdàn ọba Ràsídì Ládọjà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ náà ohun tí ọ̀pọ̀ ń sọ ni pé ọba Ládọjà wà lára àwọn igi lẹ́yìn ọgbà fún Sharafadeen Ali tí òun pẹ̀lú ń fi ń díje fún àṣẹ ẹgbẹ́ òṣèlú APC láti sojú rẹ̀ nínú ìbò gómìnà ìpínlẹ̀ eléyìí tí ó ń bọ̀ lọ́nà a ò ní gbà kí ẹnikẹ́ni fi tipá yan olùdíje wa lórí o Adélabú ní ìlànà tiwantiwa lẹ́gbẹ́ òṣèlú nílò láti lè kógojá nínú àwọn ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó ń bọ̀ lọ́nà kí ni Adélabú wá sọ sí náà tó ń jò látàrí ọ̀rọ̀ tó sọ yìí lẹ́yìn tí ọ̀rọ̀ náà ti wá di èyí tí àwọn èèyàn ń gbà bí ẹni gbàgbọ́ ọtí báyìí pàápàá àwọn èèkàn ìlú Ìbàdàn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Adébáyọ̀ Adélabú ti wá ṣàlàyé o òun ò jẹ́ tàbùkù Olúbàdàn bó ti lè wù ọ́ mọ́ o Adélabú ní irọ́ tó jìnà sí òtítọ́ ni o ohun táwọn èèyàn ń sọ ó ní ara ọ̀nà láti gbégi dínà ìgbésẹ̀ òṣèlú òun làwọn èèyàn ń gbé o bíi bàbá ni Olúbàdàn jẹ́ sí mi kò sì sí àìdọ́gba kankan nípa òṣèlú tó lè ba okùn àjọṣepọ̀ náà jẹ́ lóòótọ́ ìhà tá a kọ sí òṣèlú sọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n èyí kò fi ìgbà kọ̀ọ̀kan dá omi àlàáfíà àjọṣepọ̀ àárín wa rú rárá o Adélabú ló sọ bẹ́ẹ̀ ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ máa bá wa pín ká ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.